Ẹ káàbọ̀ sí orí channel wa Movie 24/7 Arena. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé lórí channel yìí a ó máa jẹ ẹ̀bùn lóríṣiríṣi, ẹ̀bùn ẹgbẹ̀rún 5, ẹgbẹ̀rún 10 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún gbogbo àwa tá fẹ́ láǹfààní nínú ẹ̀bùn yìí, ẹ jẹ́ ká comment nínú comment section, ká subscribe sórí channel yìí, ká comment síbẹ̀ pé a ti subscribe. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí fíìmù Ó ti kó apá kẹta yìí. Gbogbo wa la ti ń retí Ó ti kó apá kẹta láti bí oṣù kan báyìí. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún gbogbo wa wípé wọ́n ní Ó ti kó apá kẹta yóò jáde ní ọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ ká subscribe, ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́. Gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn, àwa la máa jẹ́ ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ láǹfààní àti wò. Ká má sì gbàgbé pé tá bá ti subscribe tán, ẹ jẹ́ ká comment sínú comment section. A ó yan àwa èèyàn bíi 5 tí ó jẹ ẹ̀bùn ẹgbẹ̀rún 10 àti ẹgbẹ̀rún 5 wa pẹ̀lú recharge card. Kí ni àwa lérò pé ó máa ṣẹlẹ̀ nínú Ó ti kó apá kẹta yìí? Nígbà tí ọwọ́ ọlọ́pàá ò tí ì tẹ Ó ti kó, kí ló lè ṣẹlẹ̀ nínú apá kẹta? Ṣọ́wọ́ ọlọ́pàá arábìnrin tó náà ti lọ rúra ẹ̀ lágbára yìí, ṣọ́wọ́ rẹ̀ lè tó Ó ti kó báyìí? Kí la lérò pé ó máa ṣẹlẹ̀ sí Ó ti kó nínú apá kẹta? Ẹ jẹ́ ká kọ sínú comment section pàápàá, ká sì sọ síbẹ̀ tá bá ti subscribe, Àwa tá bá ti comment ni a máa ní àǹfààní láti jẹ ẹ̀bùn yìí.